A kú dédé àsìkò yìí, a kú kó lè dá yóò rọrùn fún wa lágbára Ọlọ́run. Èyí ni ọjọ́ Sátidé, ọjọ́ kẹwàá nínú oṣù kẹfà ọdún 2023. Ìròyìn fẹ́lifẹ́li ló dé fojú amóhùnmáwòrán yìí. Síwájú ẹ̀ tó gbẹ̀rù lọ́hùn, ẹ jẹ́ ká lókè lọ́hùn à ń bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, òun ló ti pàṣẹ wípé kí gómìnà ilé ìfowópamọ́ àgbà nílòdìbò orílẹ̀-èdè wa Nàìjíríà CBN Godwin Emefiele wípé kó fi ipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí olùdarí ilé ìfowópamọ́ ọ̀hún ní wàrà ṣẹṣà kó sì kó gbogbo àwọn agárá rẹ̀ èyí tó jẹ́ tirẹ̀ nínú ọ́fíìsì náà kó kúrò ńbẹ̀ kó fi ti ìjọba sílẹ̀ nínú ọ́fíìsì ọ̀hún. Ìgbésẹ̀ yìí wáyé lánàá tí í ṣe ọjọ́ kẹsàn-án nínú oṣù kẹfà ọdún 2023 lásìkò tí ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu tó ń ṣe àwọn àtúntò àwọn àyípadà kọ̀ọ̀kan láwọn ilé-iṣẹ́ tó jẹ́ ti ìjọba àpapọ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ọ̀rọ̀ yìí ń bẹ nínú àtẹ̀jáde kan èyí tó jáde láti ọ́fíìsì eléyìí tó jẹ́ tó lórí àwọn òṣìṣẹ́ ọba sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí níbi tí wọ́n ti gbé ìgbésẹ̀ náà nítorí wàrà ṣẹṣà. Wọ́n ní ìgbésẹ̀ yìí wà nínú ìbámu àti wípé wọ́n fẹ́ ṣe ìwádìí ọ̀fíntótó lórí bí Godwin Emefiele tó ti fìgbà kan jẹ́ ọ̀gá àgbà ilé ìfowópamọ́ CBN ọ̀hún tẹ́lẹ̀ rí lórí àwọn ẹ̀sùn kan eléyìí tí wọ́n ti kà sí lẹ́sẹ̀. Bẹ́ẹ̀ bá gbàgbé, wọ́n ní láyé ètò ìṣèjọba àná lábẹ́ ààrẹ Muhammadu Buhari tí í ṣe ààrẹ àná ló yẹ kí Godwin Emefiele kó ti kúrò ní ipò náà gẹ́gẹ́ bí olùdarí ilé ìfowópamọ́ orílẹ̀-èdè wa Nàìjíríà. Ní báyìí, pẹ̀lú ìgbésẹ̀ eléyìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé wọ́n ti mú adelé kan láti máa jẹ́ adelé fún ilé ìfowópamọ́ náà títí di ìgbà tí wọ́n yan ọ̀gá tuntun eyín ọ̀gbẹ́ni Fọláṣọdún Adébísí Ṣónúbì. Òun ni ó jẹ́ adelé ọ̀gá àgbà àti gómìnà ilé ìfowópamọ́ erinlónìbù orílẹ̀-èdè wa Nàìjíríà. Godwin Emefiele òun ni wọ́n yàn sí ipò gẹ́gẹ́ bí gómìnà ilé ìfowópamọ́ ọ̀hún ní ọjọ́ kẹrin oṣù kẹfà ọdún 2014 lábẹ́ ààrẹ àná tí ṣe Goodluck Ebele Jonathan. Àwọn olùgbé agbègbè kan ní ìpínlẹ̀ Ògùn pàápàá jù ní agbègbè Màgbòrò níjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti ké gbàjarè ìrànlọ́wọ́ sí ìjọba àpapọ̀ àti ìjọba tíṣe ti ìpínlẹ̀ Ògùn báyìí wípé kí wọ́n dákun dábọ̀. Wọ́n ní yèyé ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ ló sì ń gbọmọ Ọ̀rúnmìlà wípé kí gómìnà ìpínlẹ̀ Ògùn wípé kí wọ́n dákun dábọ̀ ṣe ìrànwọ́ lójú àwọn ọ̀nà láti ṣe àwọn kòtò ìdáminù gẹ́rẹ́gẹ́ sáwọn ibi tó tọ́ àti ibi tó yẹ láwọn ìjọba ìbílẹ̀ ọ̀hún pàápàá jù ní agbègbè Màgbòrò ní ìpínlẹ̀ Ògùn. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn òjò ńlá kan èyí tó rọ̀ nínú ọ̀sẹ̀ tá a wà yìí láti alẹ́ ọjọ́rú títí di òwúrọ̀ kùtùkùtù ọjọ́bọ̀ èyí tó fa kí àgbàrá eléyìí tó le koko kó ya wọ àwọn agbègbè ọ̀hún èyí tó sé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé mọ́lé tó sì jẹ́ kí ètò ọrọ̀ ajé wọn kó dúró wámú sí ojú kan ṣo bí ọmọ ìkókó eléyìí tó ti wọ́bọ omi tútù nínú fíríjì. Ní báyìí àwọn agbègbè ọ̀hún èyí tí àgbàrá òjò ńlá tí òjò èyí tó rọ̀ nínú ọ̀sẹ̀ yìí tó ṣe àkóbá fún níbẹ̀ láti rí Sparklight Estate, bákan náà Red Star Estate àti agbègbè Powerline. Àwọn tí wọ́n ń gbé ní Sẹ̀lẹ̀ náà lágbègbè ọ̀hún àwọn náà pariwo tó fi mọ́ àwọn èèyàn tó wà ní agbègbè Gasline àti Òkè Afáò. Àwọn agbègbè wọ̀nyí ni wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Ògùn kí wọ́n lè ṣe ohun tó tọ́ lójúnà láti lè pèsè àwọn kòtò ìdáminù gẹ́rẹ́gẹ́ sáwọn ààyè tó yẹ níjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé àti agbègbè Màgbòrò kí wọ́n lè bọ́ kúrò lọ́wọ́ omíyalé àgbàráyà ṣọ́ọ̀bù èyí tó ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá wọn jẹ́ tó sì jẹ́ kí ètò ọrọ̀ ajé lágbègbè ọ̀hún kó dúró sí ojú kan ṣo. Ọmọ kékeré léńjẹ kan rèé eléyìí tí wọ́n ti wọ́ tuurutu bí ewúrẹ́ alágídí
lọ sílé ẹjọ́ májísírèètì èyí tó kalẹ̀ sí Ògùdù ní ìpínlẹ̀ Èkó lọ́jọ́ Jímọ̀ ọ̀sẹ̀ tá a wà yìí látàrí ìwà jìbìtì olè alọ́kólóhùn kígbe èyí tí ọmọ ọ̀hún tó yàn láàyò èyí tí orúkọ rẹ̀ jẹ́ Lékan Wàsíù gẹ́gẹ́ bí wọ́n ti sọ ọ́ Lékan Wàsíù òun ni wọ́n ní kó wá ṣàlàyé ohun tó rí lọ́bẹ̀ tó fi wa àgọ́ ọwọ́ tó jẹ́ wípé iṣẹ́ olè ló mú mọ́ ọ̀lẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde Lékan Wàsíù ló jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ tí ń kọ́ bí wọ́n ṣe ń tún ọkọ̀ ṣe tá a mọ̀ sí mẹkáníìkì èyí tó jẹ́ pé ènìyàn kan ò èyí tó gbé ọkọ̀ SUV Jeep tó gbé wá sí agbègbè kan èyí tí wọ́n pè ní Adérẹ̀mí Àkẹ́jù ní Powerline Ìfàkọ̀ Ìjàyè ní ìpínlẹ̀ Èkó wọ́n ní agbègbè Ìfàkọ̀ yìí lárákùnrin náà ló wà o tó sì jẹ́ pé wá fún ìpàdé kan èyí tó gbé ọkọ̀ rẹ̀ sí ẹ̀bá tòsí àwọn tí ń tún ọkọ̀ ṣe èyí tí Wàsíù Lékan tó jẹ́ ọ̀kan nínú àwọn ènìyàn tó ń kọ́ ẹ̀kọ́ bí a ti tún ọkọ̀ ṣe èyí tó wà nítòsí ibi tí wọ́n gbé ọkọ̀ ọ̀hún sí fún ìgbà díẹ̀ tí ẹni tó ní yóò fi wá gbé nǹkan rẹ̀ wọ́n ní lásìkò ọ̀hún ni Wàsíù lórí pé ọwọ́ pa ẹsẹ̀ pa ọ̀ tó ń gbìyànjú láti fọ́ gíláàsì ọkọ̀ náà láti gbé ọkọ̀ ọ̀hún kó gbé sá lọ gẹ́gẹ́ bí wọ́n ti sọ ọkọ̀ ọ̀hún ni wọ́n sọ pé owó rẹ̀ tó mílíọ̀nù 14 náírà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe látàyè Wàsíù Lékan tí í ṣe ọmọ ọdún 19 years òun ni wọ́n ní báyìí o kó tí wá sọ gbogbo ọ̀rọ̀ rẹ̀ nílé ẹjọ́ adájọ́ ọ̀hún mo tanímọ̀lá òun ló sọ yìí pé kí wọ́n lọ gba owó ìtanràn Wàsíù eléyìí tí owó náà tó 500,000 naira èyún ìlàjì mílíọ̀nù kan náírà ní báyìí wọ́n ti wá sún ẹjọ́ náà sí ọjọ́ 23 oṣù kẹfà ọdún tá a wà yìí ọlọ́pàá tó jẹ́ olùpẹ̀jọ́ náà èyún inspector Pẹ̀rẹ́sì ó ṣe lálàyé ó ní ọjọ́ kìíní nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí ní agbègbè Adérẹ̀mí Àkẹ́jù ní Powerline Ìfàkọ̀ ní ìpínlẹ̀ Èkó ní Lékan Wàsíù tí í ṣe ọmọ ọdún 19 ló ti ṣiṣẹ́ ibi ọ̀hún kó tó di wípé ọwọ́ pálábá rẹ̀ ó ségi. Ọ̀gbẹ́ni kan rèé ẹni ọdún 45 years tí orúkọ rẹ̀ jẹ́ Ṣẹ́gun o ní ọjọ́ Jímọ̀ ọ̀sẹ̀ yìí òun náà ló ti farahàn níwájú ilé ẹjọ́ májísírèètì eléyìí tó wà ní Òkìtìpupa ní ìpínlẹ̀ Oǹdó látàrí àfọwọ́rá eléyìí tí ọ̀gbẹ́ni náà tó wù tí wọ́n ní ó kó àwọn pákó ìkọ́lé àti páànù eléyìí tí wọ́n fi ń pọn ilé èyí tí owó rẹ̀ tó 450,000 naira wọ́n ní òjìgbó tó sì jẹ́ pé ọwọ́ pálábá rẹ̀ ó ségi lásìkò eléyìí tó ṣiṣẹ́ bí ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ti sọ ọ̀gbẹ́ni Ṣẹ́gun ọ̀hún òun ni wọ́n sọ wípé ó jí páànù náà lásìkò tẹni tó ní páànù náà èyí tó jẹ́ pé ó kó nǹkan rẹ̀ síbi tí ó ti máa rí nǹkan rẹ̀ tí ó sì lò èyí tó jẹ́ ti Ẹniọlá Akínsànyà òun ló ní páànù ìkọ́lé tó fi mọ́ igi àti ìṣó èyí tí ọ̀gbẹ́ni Ṣẹ́gun tó jí kó tó di pé wọ́n wọ tuurutu báyìí lọ sílé ẹjọ́ ọ̀gbẹ́ni Ṣẹ́gun èyí tó ṣiṣẹ́ bí ọ̀hún nínú oṣù kẹrin ọjọ́ 21 nínú ọdún tá a wà yìí ní ìgbà tí wọ́n ṣe lálàyé wọ́n ní nǹkan bíi aago 9:30 alẹ́ ọjọ́ náà òun ni àṣírí rẹ̀ ló tú sọ́wọ́ àwọn agbófinró ní agbègbè Òkìtìpupa ní ìpínlẹ̀ Oǹdó ní báyìí ẹjọ́ rẹ̀ òun ni wọ́n ti sún sí ọjọ́ 21 oṣù kẹfà ọdún tá a wà yìí tí wọ́n sọ fún pé yóò sì sanwó ìtanràn eléyìí tó tó 1,100 náírà pẹ̀lú àwọn onídùúró méjì tí wọ́n ní dèdè owó ọ̀hún tí wọ́n sì jẹ́ olùgbé ìpínlẹ̀ Oǹdó tí wọ́n ṣiṣẹ́ tí wọ́n sì lè ní ẹ̀rí láti fi hàn wípé àwọn ṣiṣẹ́ wọ́n sì san owó orí wọn dédé wọ́n ní àwọn méjì náà yóò dúró fún lẹ́yìn èyí wọ́n máa tún ẹjọ́ rẹ̀ gbọ́ nínú oṣù kẹfà. Lákòótán nínú ìròyìn wa fún tòní gbajúgbajà akọrin takasùfé tí í ṣe ọmọ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ báyìí Adébáyọ̀ Adeleke tí gbogbo ènìyàn mọ̀ sí B-Red òun mà ló ti sọ́ di mímọ̀ oníṣẹ́ rí ohun gbogbo òun ló wà lọ́wọ́ Ọlọ́run ọba ó ní báwa tí rò ó ní Ọlọ́run ọba náà ló ní ìpinnu tó dáa fún ọmọ ènìyàn èyí tó bá ṣípayá tó sì ní ìgbésẹ̀ tó ń ti ìwà rere B-Red tí í ṣe ọmọ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ báyìí Adémọ́lá Adélékè òun ló sọ̀rọ̀ òun pé òun rántí ìgbà tí Wizkid tí àwọn méjèèjì tí wọ́n jọ ń sùn sórí ibùsọ̀ kan náà lábẹ́ òrùlé ẹni tó ní iléeṣẹ́ ìgbórin síta
mọ́ hit record eyín ò ti Don Jazzy ó ní ibẹ̀ làwọn Johnson ó ló kéré tán o odidi ọdún méjì gbáko lòun pẹ̀lú Wizkid ni wọ́n Johnson tí wọ́n ń jí o tí wọ́n ń jẹ tí wọ́n mu tí wọ́n sì ń gbé lábẹ́ òrùlé Don Jazzy eléyìí tó kọ́ lórúkọ ilé iṣẹ́ tó fi ń gbé orin jáde mọ́ hit house bẹ́ẹ̀ náà ni bí rẹ̀dí tẹ̀síwájú ní ọ̀rọ̀ rẹ̀ ó ní àtòun àti ẹ̀gbọ́n òun Shina Rambo ó ní àwọn méjèèjì wọ̀nyí ni wọ́n jẹ́ olùrànlọ́wọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì sí Don Jazzy aláṣẹ àti olùdásílẹ̀ mọ́ hit record ni àwọn sì wà pẹ̀lú rẹ̀ ní orílẹ̀-èdè Amẹ́ríkà ó ní Wizkid àti àwọn olórin takasùfé tó kù bí wọ́n bá kúrò lórí orílẹ̀-èdè Nàìjíríà wá sí orílẹ̀-èdè Amẹ́ríkà ó ní àwọn ni wọn yóò pè àwọn ni ó sì kí wọn káàbọ̀ sí orílẹ̀-èdè ọ̀hún láti pèsè ohun tó tọ́ àti ohun tó yẹ fún wọn ó fi kún nínú ọ̀rọ̀ rẹ̀ wípé Davido ti ṣe Adeleke David ó ní òyìn náà ó ní òun kọrin nílé ìjọsìn ní eyín òun ní chọ́ọ̀chì kan eléyìí tó ń lọ ní ìgbà tó ń bẹ ní èwe ṣùgbọ́n àkọọ́lẹ̀ ti dúró wípé òun náà yóò kọrin takasùfé jẹ́ ènìyàn pàtàkì nínú ayé mi. tó ẹ̀yára ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ fún ti tòní títí dìgbà èmi jẹ́ tó máa láǹfààní láti gbọ́ ọ̀tún ìròyìn fún mi Adénúgà lẹni tó ń ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín kò bá aládùúgbà bíi pé ojú tí ẹ fi ń wò wá ò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní bí ire àtayọ̀ láwọn fi pàdé ẹ ṣeun gan. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.